Aishat yìí tó ṣaláìsí ní Libya ẹ má bínú mo ní àǹfààní láti bá ìkan nínú àwọn brothers wa tó wà ní Libya sọ ní wíìkì yìí wọ́n dẹ̀ pè mí sí àwọn àkíyèsí kọ̀ọ̀kan pé mo bí wọ́n ní àwọn ìbéèrè kan reason mo jẹ́ fi mú fídíò wa ni wípé ẹ̀yin tẹ́ bá ní àwọn èèyàn sí Libya kẹ́ lè mọ àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé. Àkọ́kọ́ ní táìmù tí Aisha yìí ṣaláìsí ó dà pé àwọn méjì ló ṣaláìsí nígbà yẹn kájẹ̀ kọ́ dúpẹ́ lọ́wọ́ Ebony ní Libya ó try gan lórí àwọn ọmọ Nàìjíríà òun wà láwọn tó yẹ pé wọ́n máa ń tọ́jú irú àwọn ọmọ Nàìjíríà tó bá nílùú ìpèníjà báyìí bí àwọn ṣàìsàn tàbí ó kù díẹ̀ káàtó bí charity organization charity kìnìṣà ni ló ní so tó yẹ pé nígbà míì gan kó tó di pé embassy máa dìde á ti gbìyànjú eléyìí tó yẹ kó gbé lọ léwòsàn àtọ́jú ẹ̀ eléyìí tó yẹ kó fún lówó á fún lówó Ebony ẹ ṣé o Ebony ní Libya. So now mo wá ń béèrè lọ́wọ́ brother mi wípé brother mi yẹ pé kí ló ṣekú pa lady yìí wọ́n ní àkọ́kọ́ wọ́n ní kì í ṣe àìsàn kò gbóògùn ló pa o wọ́n ní àwọn súnmọ́ gan dáadáa wọ́n ní kì í ṣe àìsàn kì í ṣe àrùn kò gbóògùn ló pa wọ́n ní nǹkan tí ọkọ ṣàkíyèsí ni pé ó máa ń sọ wípé òun máa ń gbóhùn bí bẹ́ẹ̀ bá àwọn kan ń pè òun láti ilé pé kó máa bọ̀ nílé wọ́n ní tó bá sùn ó máa ń ní òun gbọ́ voice pé máa bọ̀ nílé so ibẹ̀ ló yẹ kẹ́kọ̀ọ́ fura sí wọ́n ní létà ó dàbí pé èèyàn ń ṣe gángan. Aisha kí ni ṣó ẹ. so sure so ó confam pọmọ Ìbàdàn ni níbo ń bàdàn. Alábàtà ló lè kóríkì Ìbàdàn fún mi. Ìbàdàn ìlú Ògúnmọ́lá níbi tó ti ń jà níbi tó ti ń pààyàn. Aisha kí ló dé tó fi sábọ̀ tánú ilé lánàá ta ló ní kọ bọ́ta ọ̀rọ̀ nothing kọ mọ́sọ̀ nothing kí ló dé tó fi sábọ̀tà ní àná. pé ṣé àrùn kò gbógun máa mú yẹn sí gángan mo dẹ̀ ní lóòótọ́ àrùn kò gbógun ní mú yẹn sí gángan wọ́n dẹ̀ ní another thing tó wá pè wá ṣàkíyèsí ni wípé wọ́n ní àwọn tí ọmọ Nàìjíríà tó ń papòdà ní Libya jù wọ́n ní àwọn obìnrin ni bó máa rí ẹ̀kẹ́ tó lè rí ọkùnrin Nàìjíríà ní Libya tó papòdà wọ́n béèrè lọ́wọ́ wípé kí ló lè fà á àwọn náà sọ wípé láti tó máa ń fà ní pé most of them wọ́n wà depressed pé so tí kìnìún bá ti wọ̀ wọ́n lára ó máa ń jẹ́ kí àìsàn míì dáwọn gúnlẹ̀ pé nǹkan táwọn kọ́ ṣàkíyèsí pé ó tó wà lára àwọn ọmọbìnrin wọn nìyẹn wọ́n kí ló fà tó fi wà depressed wọ́n wá ní àkọ́kọ́ ni wípé ẹlòmíì bùkátà tí family gbélé lórí torí pé family ń demand lọ́wọ́ ẹ̀ kò lè kó ó wá ń sáré ọ̀ èmi torí pé kò lè afford àwọn nǹkan yẹn ó jẹ́ kó máa ronú wọn á ní lóòótọ́ ó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Nàìjíríà nítorí àlókè òkun lóòótọ́ tó pé bùkátà family ìmíì torí pé kò lè meet up kí ni ẹ̀ máa fa ìrònú ba so torí pé most of àwọn family míì tí wọ́n bá ṣàtìlẹ̀ ní èèyàn tó kò ní abroad yẹn wọn ò fẹ́ mọ irú condition tó wà níbi tó wà the next ni pé agbára máa rọ́jò oṣù kan ká tó máa demand kí dẹ̀ sí gbogbo èèyàn ló mọ náà ó sọ ẹlòmíì torí kòkò ní a máa ronú báwo ló ṣe fẹ́ di ní báyìí báwo ló ṣe fẹ́ di báyìí so ẹ̀yin family ẹ̀yẹ di ẹrù lé àwọn ọmọ yín tó wà ní abroad lórí mọ́ wọn àkówó lẹ̀ ń bẹ̀. ẹ̀kejì ó ní wípé wọ́n ní ẹlòmíì wà tó yẹ pé agbára ò gbé àwọn iṣẹ́ tó wà ní ibẹ̀ because ọmọ mi wà tó yẹ pé ọmọ bọ̀tí ni gbà tó dàn wọ́n lọ fi ṣe ó lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ 6 to 6 kò easy wọ́n ní ẹlòmíì wà tó yẹ pé búrẹ́dì pẹlẹbẹ kan báyìí ló máa jẹ tó yẹ pé ó ti máa ṣiṣẹ́ ọmọ rẹ̀ ẹlòmíì agbára ò gbé iṣẹ́ tó ń ṣe ń bẹ̀ ó ń jẹ́ kí mi weak sára ibẹ̀ tẹ́lẹ̀ yóò kò dàbí ilé tó yẹ pé táre ò bá yá wàá sọ pé ààrẹ ò yá ọ wàá sùn sílẹ̀ pé ààrẹ ò mà yá ẹlòmíì wà tó yẹ pé ààrẹ ò yá síbẹ̀ ó tún sì ń ṣiṣẹ́ yẹn nígbà tó wá máa padà break down báyìí ọwọ́ wà ní kámọ́ ọwọ́ ò ní kámọ́ ó jẹ́ kejì ìkẹta ìgbọ́n wọn ní ẹlòmíì torí pé ó fẹ́ save kò jẹ nǹkan tó yẹ kó jẹ kò jẹun dáadáa torí pé ó fẹ́ save bẹ́yà ó ná ọmọ sílé ọ̀ ó ní àwọn àbúrò sílé torí pé ó fẹ́ meet up torí pé ó fẹ́ save ó fẹ́ kó èrò kó délé kò jẹun dáadáa wọ́n bèrè lọ́wọ́ pé ó dá báwo ní ilé ìwòsàn wọn bẹ̀ wọ́n ní ṣé wọn kì í gbà kí àwọn àlejò lọ ilé ìwòsàn wọn ni wọ́n ní ìyẹn wọ́n ní ọ̀rọ̀ wà ń bẹ̀ wọ́n ní nítorí wípé ẹni tó bá ti ní ìwé ní ibẹ̀ wọ́n lè má fún ní ìtọ́jú tó péye ní ilé ìwòsàn tàbí kó má lè lọ gan ó pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ kẹ́yà àìsàn yẹn máa wọ àwọn ọmọ alára nígbà tẹ́yẹ̀ bá ṣàìsàn tó ráyè lọ ilé ìwòsàn so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ lájọ sọ ṣùgbọ́n ẹjọ́ ẹ jẹ́ ká máa gbàdúrà fáwọn èèyàn wà tó bá wà ní Libya ká dẹ̀ máa jẹ wọ́n wò ká má di ẹrù wọn lórí kí dẹ̀ sí Libya nìkan àwọn èèyàn tó wà ní abroad ẹ má yìí ká máa di ẹrù wọn lórí mo dẹ̀ bí àwọn Yorùbá community ní Libya náà wọ́n gbìyànjú wọ́n sọ wọ́n ní àwọn náà ń ṣiṣẹ́ takuntakun lórí àwọn èèyàn wa mo dúpẹ́ o this is Adomade bye for now.